mo bímọ tó fine báyìí. Wọ́n fún mi style. See this style. Another style. Another style. Oh my goodness. Oh my God. Oh my God. Tadénikáwò, ó ti fine jù. Ẹ wò mí ẹ tún mi wò. Ẹ wò mí ẹ tún mi wò. Èmi èéṣọmọ ọba tí ń da lérú. Ẹ wò mí ẹ tún mi wò. Àwọn àgbà bọ̀ wọ́n lọ́mọ tí ẹ̀yà bá bí ẹ̀yà níjọ o. Ọmọ àjànàkú kan ò lè yá rárá. Níbi ẹ bá gbé tí ń rójú ọba Ọọ̀ni ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájádé second. Ẹ ò ní ṣaláìrí ọmọ ọba Tadénikáwò Adéyẹyè Ògúnwùsì lára rẹ̀. Ẹ rí Tadénikáwò díẹ̀ kọ́ lóore olúwa. Ẹ̀rí ìfẹ́ olúwa sí mi adé ìwà ìní olúwa Adémídé Adégbìtẹ́ Ògúnwùsì Ọ̀jájá kejì. Òun rèé o, òní lọ́jọ́ ìbí rẹ̀ o. Gbogbo ẹni máa bímọ ẹ jẹ́ ká jọyọ̀ fọlọ́mọ o. Tadénikáwò díẹ̀ kọ́ lóore olúwa Adésọjí Adérẹ̀mí. Ọyọ bí ọjọ́, ọyọ bí òṣùpá ọba àwọn ìràwọ̀. Ẹjẹ́ àjọpọ̀mọ ọba kú oríire ọjọ́ òbí lókè èèpẹ̀ o. Ọjọ́rú ọjọ́ 18 Wednesday 18th 2020 ni wọ́n bí Tadénikáwò díẹ̀ kọ́ lóore olúwa ọmọ ọba nílé gíẹ̀sí sókè èèpẹ̀. Òní lọmọ ọba Ọ̀jájá ọmọ Naomi sílẹ̀kùn ọlá pé ọmọ ọdún 4 o. Láìpẹ́ yìí ni olórí Naomi sílẹ̀kùn ọlá mú Tadénikáwò díẹ̀ kọ́ lóore olúwa lọ bá Ọ̀nìrìṣà ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì níbi ayẹyẹ ìṣílẹ̀ alárùrù tuntun nílùú Àkúrẹ́ Olóyè Mẹ́kùn ìyẹn Ọ̀jájá páàkì tó jẹ́ ti kábíyèsí ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀nìrìṣà àrólé Oòduà olórí aládé gbogbo. Ọmọ ń wojú bàbá rẹ̀ tí bàbá náà sì ń wojú ọmọ rẹ̀ o ní Ọ̀jájá páàkì l'Ákúrẹ́. Ẹ wò ó, ẹ̀yin gbèké yíde gbọ̀rọ̀ mi di ẹlẹ́rù. Àríjọ nídìí ìbàjẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Ìṣílẹ̀kùn ọlá òun Ọ̀nìrìṣà wọn ò ní pínyà o. Ayaba sì ń padà sáàfin o. Ẹ pé mo wí bẹ́ẹ̀ básìkò bá tó. Ẹjá mọ̀ kí Tadénikáwò díẹ̀ kọ́ lóore olúwa Adésọjí Adérẹ̀mí ìní olúwa Adémídé Adégbìtẹ́ Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá kejì kú oríire ọjọ́ òbí o. Congratulations. Èmi ni Máyégún Akéwì Oòduà tí wọ́n wí. Kábíyèsí Òkìkí Ọládì first tí wọ́n sọ o. Ká bọ́ra láyọ̀, ká pàdé ayọ̀. Ire o.